kí ló ṣe? Ẹ gbà mí, ẹ jẹ́ ẹ tó ló wà lẹ́, tó ló wà bẹ́ẹ̀. Bàbá kan gbogbo nǹkan sanwó kan mi o bí ó bá kú kó kú dànù kò sí tó kan tèmi o bẹ́ẹ̀ bá ti gbé kóró pé èmi wá bó bá fẹ́ kú kó kú. We doctors we are only trying. Ọlọ́run nìkan ló save life. Láìlá ìlànà bàbá yóò gbọ́dọ̀ kú. Wí tó kẹ́ ó fún 2,000 naira. Ọdún yìí gbìdìgbìdì ó kági ọ̀pọ̀ ló ta kìsàkìsà lẹ́rẹ̀ ọ̀run rorò ó jíwọ́ ó dífá fún ọ̀sẹ̀ tí wọ́n pè ní wàrí ọ̀run ọ̀sẹ̀ lòun ò wá mọ́ ó nítorí kíni ó ní wọn a máa kúrúrú. Tó bá dé ti kíkúrú ni bọ̀dá mi kúrú ṣùgbọ́n etí Ọlọ́run ò kúrú láti gbọ́ igbe mi. Bí gbogbo yín mọ̀ wípé ẹran èso tèmi látòṣùpá méjì sẹ́yìn mo ti túlẹ̀. Restore your head in the mighty name of Jesus. I cover you with the blood of Jesus. Likabo shatayaba, rekebo shatayaba, ratatatatata shatayaba. Lórúkọ Jésù, àbáyọ̀mí ò ní kú. Ẹ wá gbà mí lọ́wọ́ obìnrin ni. Ẹ dìde o. Ó lé ní mo ṣe ó wá sọ ní ayé mi di ẹni tí ò já sí kankan.